Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó. Gbogbo ẹ̀yin àgbẹ̀ ọlọ́gbìn tẹ́ wà nípìnlẹ̀ Plateau ẹ kú oríire o. Ṣọ́ọ̀bù kan wà tí wọ́n ṣe ṣí báyìí sínú ọjà ìpínlẹ̀ eléyìí tí wọ́n porúkọ ẹ̀ ní lọ́dọ̀ bàbá àjà ṣé bàbá àjà. Àwọn ohun ajílẹ̀ ni wọ́n ń tà ní ọ̀dọ̀ wọn o. Ikọ̀ iléeṣẹ́ Ọ̀sánlọ̀ TV láǹfààní láti pọ̀ ṣẹ̀ṣẹ̀ dé inú ọjà yìí ká lọ ṣẹlẹ̀ ńbẹ̀ sí wọn níbi tí wọ́n ṣí ṣọ́ọ̀bù ọ̀hún sí. Ibi tá a ti rí àwọn ajílẹ̀ ọlọ́kọ̀ òjọ̀kan wọ́n ń ta sódà ní ọ̀dọ̀ wọn. Àwọn tẹ́ fi lè gbin oko lóríṣiríṣi láìsí àtàtì ńbẹ̀ ó ti pọ̀ bíi bàbá ìṣúà ó sì ti wà nílẹ̀ ní rẹpẹtẹ. Àwa kan sí wọn bá a ti débẹ̀ náà la bá olùdarí iléeṣẹ́ náà tí wọ́n wà ní ìkàlẹ̀ lórí abala kan tí Ọ̀sánlọ̀ TV pè ní kílẹ̀ ń tà ṣàjẹun ọ̀gbá ẹ gbọ́rọ̀ tí wọ́n bá wa sọ lẹ́nu ọ̀pá gbohùngbohùn Ọ̀sánlọ̀ TV. Orúkọ mi jẹ́ Mẹ́sì Musu Paul bàbá àjà láti mọ́dá ní ìpínlẹ̀ ṣọ́ọ̀bù mi lẹ́wà ní pákà ti ọjà ìpínlẹ̀. Super Grow ó jẹ́ ajílẹ̀ olómi láti Amẹ́ríkà kò sí ìwé a kò lè lò fún ó bẹ̀ láti ohun tí a ń gbìn sóko ó dáa fún gbogbo ẹ̀ pákí ni o iṣu ni o tìmátì ni o ata ni o ẹ̀fọ́ ni o ó dáa fún jù ọsàn ni o ọ̀gẹ̀dẹ̀ ni o kò sí nǹkan kan tí ó wà lóko tí a kò lè lò fún bí a bá kúrò lóko ká bá padà wá sílé à ń lò fún màálù à ń lò fún ẹran ilé à ń lò fún ẹlẹ́dẹ̀ à ń lò fún àwọn ẹran tí ó máa ń fò lókè bíi pẹ́pẹ́yẹ bíi adìẹ bíi tòlótòló kò sí ohun tí a kò lè lò fún tó ń kọ pàápàá Super Grow ó jẹ́ ajílẹ̀ kan tó jẹ́ pé bí ẹ bá lò fún ohun tí ó wà lóko ohun tí a gbìn sóko bí ẹ̀dá bá dé a máa fún lágbára láti máa fa omi lábẹ́ ilẹ̀ fún rẹ̀ kò ní mọ ẹ̀dá pé ẹ̀dá dé pé kó máa kú kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. alẹ́yìn Super Grow ohun tí a ń ta ó níye díẹ̀ à ń ta sódà tí wọ́n fi ń ṣe ọṣẹ à ń ta àwọn ajílẹ̀ kásíẹ̀lì ìtàn fún ẹ̀pẹ̀ tí ẹ̀pẹ̀ lè máa so èso dáadáa kí ẹ̀pọ̀ náà kó lè pọ́n bí wọ́n kò bá fún ní kásẹ̀lì ẹ̀pẹ̀ ní kásẹ̀lì ó lè so àmọ́ èso náà kò ní pọ̀ lórí ẹ̀ wọ́n bá tẹ̀ fún ṣe epo náà kò ní pupa torí kásẹ̀lì pupa ní máa ń jẹ ó dáa fún ẹ̀pẹ̀ à ń ta àtọ́ ń ta àwọn ajílẹ̀ tí à ń fún ìgbàdo tí à ń fún ata tí à ń fún tìmátì tó lè ṣiṣẹ́ dáadáa àtọ́ ń ta àwọn oògùn tí a lè fi pa igbó pé igbó ya kò fẹ́ ṣá ká fọ́n fún igbó náà kó kú a lè gbin sínú ẹ̀ yọ́ kejì ká fọ́n ó bá ṣe tó ọ̀sẹ̀ méje bá débẹ̀ igbó yẹn á kú pátápátá ohun tí ẹ gbìn sí yẹn láàdìde ó bá dìde tán ó bá wù yín ilẹ̀ tó wá bẹ̀ ká lè fẹ́ tó ṣe àtọ́ṣe kan níbẹ̀ sí ìnáwó ohun tí ẹ gbìn síbẹ̀ lẹ́fẹ́ wá mú. orí nọ́mbà yẹn wọ́n lè pè mí sí 96 18 55 ṣọ́ọ̀bù mi kan wà lé ọ̀nà àfẹsẹ̀dá bí a bá ń lọ sí abákùrò ní mọ́dá ní kábàlọ́ àjáwẹ̀rẹ̀ abáwọ́dún jẹ̀sánti náà lé ẹgbẹ́ ìyá onígàrí táǹpẹ̀ ní ìyá mímí ṣọ́ọ̀bù mi kan wà níbẹ̀ ìkejì wà ní páàkì ìpínlẹ̀ nínú ọjà náà gangan àǹtẹ̀rẹ̀ páàkì náà ìkan wà níbẹ̀ lọ́nà bùdítì bẹ́ẹ̀ ni ìkan wà níbẹ̀ orúkọ mi jẹ́ bàbá àjà bá ti ní bàbá àjà lọ́nà àfẹsẹ̀dá ẹ̀rí mi ẹ bá ti ní bàbá àjà tó wà ní páàkì ìpínlẹ̀ tó ń ta gbogbo ohun ajílẹ̀ ohun àgbẹ̀ wọn ó bá wá dùn wọn àrí gbogbo ẹ̀. Bí ó ti jẹ́lẹ̀ ti wò yìí o bàbá àjà ti sọ̀rọ̀ wọ́n sì ti yọ kùmọ̀kùn ẹ̀ nọ́mbà àwọn tí wọ́n pè ó ti wà ní ìsàlẹ̀ àwòrán tẹ̀ ń wò yìí ẹ máa pè wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìsìnkẹ́ máa bá wọn sọ̀rọ̀ gbogbo àgbẹ̀ àròkò bọ́dúdé o. Ọ̀sánlọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.